Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí èní ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹjọ. A dúpẹ́ nítorí pé ayọ̀, ìbùkún, ojú rere, ìtẹ̀síwájú, àṣeyọrí àti ìgbéga yóò bọ́ sí ojú ọ̀nà wa ní àkókò yìí ní orúkọ Jésù. A sì dúpẹ́ nítorí pé gbogbo òkùnkùn tó wà nínú ayé wa lẹ́yìn Olúwa yóò tan ìmọ́lẹ̀ sí, tí a ó sì máa rìn nínú ìmọ́lẹ̀ ayérayé. Àti pé ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lẹ́ni yóò ṣe ọkàn àti ara wa ní rere, kò sí ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ owó olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́bọ̀ ọjọ́ 17 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé láti inú òkùnkùn sí inú ìmọ́lẹ̀ apá kẹta. Láti inú òkùnkùn sí inú ìmọ́lẹ̀ apá kẹta. Nígbà tí a ó mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 52 ẹsẹ̀ ìkẹfà. Ìwé orin Dáfídì orí 52 ẹsẹ̀ ìkẹfà tí ó sọ wípé Ọlọ́run mú ẹni òfò jókòó nínú ilé. Ó mú àwọn tí ó dè ní ẹ̀wọ̀n jáde wá sí ìrora, ṣùgbọ́n àwọn ọlọ̀tẹ̀ ni ó máa gbé inú ilẹ̀ gbígbẹ. Nígbà tí a mú Bíbélì kíkà wa ti èní nínú ìwé orin Dáfídì orí 23 ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Ìwé orin Dáfídì orí 23 ẹsẹ̀ ìkíní dé ìkẹfà tí ó kà báyìí pé Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí ìhà omi dákẹ́ rọ́rọ́. Ó tu ọkàn mi lára, ó mú mi lọ ní ipa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀ mímọ́. Nítòótọ́ bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí tí ìwọ wà pẹ̀lú mi. Ọ̀gọ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi. Ìwọ dá òróró sí mi ní orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo. Èmi ò sì máa gbé inú ilé Olúwa láé. Àmín. Nígbà tí àwọn ọ̀rọ̀ tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa lénìí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́. Láti inú ìtàn Bátílómíù nínú ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 51 títí dé ẹsẹ̀ 52. A rí i pé nígbà tí ó ké pe Jésù fún ìrànlọ́wọ́, àwọn ènìyàn kan ní kí ó pa ẹnu rẹ̀ mọ́. Kò ṣẹ̀ wọ́n o, síbẹ̀ wọ́n kórìíra rẹ̀. Èyí kì í ṣe ohun ìyàlẹ́nu, nítorí òkùnkùn dúró fún ìkórìíra nígbà tí ìmọ́lẹ̀ dúró fún ìfẹ́. Ìwé Òwe orí 14 ẹsẹ̀ 20 wípé a tilẹ̀ kórìíra tálákà láti ọ̀dọ̀ aládùúgbò rẹ̀ wá. Òkùnkùn ń rìn lọ́wọ́kọwọ́ pẹ̀lú ìpọ́njú. Ìpọ́njú sì máa ń yọrí sí ìkórìíra. Àwọn ènìyàn lè kórìíra rẹ nítorí o tálákà. Ọlọ́run ṣe ohun tí ìmọ́lẹ̀ dúró fún ìfẹ́. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 37 wípé àwa ju aṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nítorí tí o bá ìmọ́lẹ̀ pàdé, ìṣẹ́gun rẹ̀ dájú. Kò ní ṣe iye àwọn ènìyàn tó kórìíra rẹ. Bí Jésù bá wà ní ìhà tirẹ̀, olùborí ni wàá jẹ́. Ìwọ yóò kíyèsí pé nígbà tí Bátílómíù ké fún ìrànlọ́wọ́, kò sí ẹnìkan péré tó fún un ní ìwúrí títí ìmọ́lẹ̀ ayé fi pè é. Bátílómíù jẹ́ ọkùnrin tó dá wà. Àsopọ̀ tààrà wà láàrin òkùnkùn àti àdáwà. Nínú ìwé orin Dáfídì orí 121 ẹsẹ̀ 5, Bíbélì wípé Olúwa ní òjìji rẹ ní ọwọ́ ọ̀tún rẹ. Èyí túmọ̀ sí pé Olúwa máa ń wà pẹ̀lú rẹ nígbà gbogbo. Bí o bá ìmọ́lẹ̀ ayé pàdé, o kò lè dá wà mọ́ láíláí. Àwọn ọ̀pọ̀ ènìyàn wà tí wọ́n ní owó tí wọn kì í ṣe àṣeyọrí nítorí ìlàkàkà wọn, síbẹ̀ wọ́n dá wà. Èyí rí bẹ́ẹ̀ torí wọn kò tí ì bá ìmọ́lẹ̀ ayé pàdé. Ìdáwà Bátílómíù dópin ní ọjọ́ tó pàdé Jésù, nítorí lójú ẹsẹ̀ ló di ẹni tí ayé ń fẹ́. A sì ń sọ̀rọ̀ rẹ̀ títí di òní olónìí yìí. Ìmọ́lẹ̀ náà máa ń lé àwọn àdáṣe jìnnà. Nígbà tí òkùnkùn máa ń fa àdáṣe mọ́ra. Ní ọ̀pọ̀ ìgbà, àdáwà jẹ́ àṣeyọrí iṣẹ́ òkùnkùn. Ìmọ́lẹ̀ ló ń sọ̀rọ̀ nínú Genesis orí 2 ẹsẹ̀ 18 pé kò dára kí ọkùnrin náà kí ó dá wà o. Àwọn ọdún sẹ́yìn, àbíamọ kan wá bá mi. Ó ní òun nílò ìrànlọ́wọ́. Ó ní ọmọ mẹ́rin.
èyí tó kéré jù nínú wọn jẹ́ ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n. Síbẹ̀ gbogbo wọn kò tíì lọ́kọ. Bí mo ṣe fẹ́ gbàdúrà, Olúwa ní kí n béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀. Mo sì rí i pé ó ní ẹ̀mí èṣù kan nínú ìdílé wọn tí ó ń pa àlè lé àwọn ọmọbìnrin náà. Ẹ̀mí èṣù yìí ni ó dènà àti lọ́kọ àwọn ọmọbìnrin náà. A gbàdúrà, Olúwa sì fún wọn ní ìṣẹ́gun lórí májẹ̀mú ibi náà. Láàárín ọdún kan, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe ìgbéyàwó. Gbogbo májẹ̀mú ibi tí ó dá tí ó lè máa dè ọ́ lọ́nà láti lọ sí ìpele tí ó kàn. Ìmọ́lẹ̀ yóò bà á jẹ́ lónìí ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀: nígbà tí o bá pàdé ìmọ́lẹ̀, àdáwà yóò di òpin nínú ayé rẹ yóò sì di ohun àná. Nígbà tí o bá pàdé ìmọ́lẹ̀, àdáwà yóò di òpin nínú ayé rẹ, àdáwà yóò sì di ohun àná. Mọ̀ọ́dé-mọ̀ọ́gẹ̀ ìpépèjọjú ní àlàáfíà. Olúwabùkọ́lá Ayako ní ọkọ̀ ọ̀run ṣíṣe tiẹ̀ nígbà tí a máa pàdé ní ọ̀la. Ó dàbọ̀.